àfà tán bá sálàdà tó ràn kìí sàfà. àfà tán bá yìn níbọn tó ràn kìí sàfà. àfà tán bá nà lóògùn tó ràn kìí sàfà. níbo ni yàsí wà. mo kí ẹni tó bá wò mí mo kí ẹni tó bá padà wò mí mo kí ọba ṣe ń kíra ní kí ọlá ìkí ìgẹ ìkẹyẹ igi tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ àjíire bó ṣe labọrẹ làbóyẹ làbọ ṣiṣẹ mo ń response sí fídíò Sheikh Labeeb Lagbaji pé àáfàá tán bá ṣáládà tó ràn àáfàá tán bá yìn níbọn tó ràn àbí tán bá nà lóògùn tó bá ràn pé kì í ṣàfà Labeeb àáfàá tí wọ́n bá ṣá ní àdá tí kò bá rùn mọ́ kì í ṣàfà èyí tán bá yìn níbọn tí ìbọn ò ràn kì í ṣe àfà èyí tí wọ́n bá nà lóògùn tí ò ràn ṣe rí Sheikh Labeeb Lagbaji tẹ bá dira yín tẹ lo nǹkan ìbílẹ̀ ẹ má máa gbé ògo àwọn alálẹ̀ àwọn baba ńlá ẹ má máa gbé fún Muhammadu kò sẹ́ni tí ò mọ̀ pé kò sí yàsín kankan nínú Quran tẹ máa ké tí ò ní jẹ́ kí ìbọn ràn yín kò sí yàsín kankan tẹ fẹ́ ké tó máa fi ṣayín ládàá tí ò fi ní ràn yín kò sí yàsín kankan tẹ máa ké tó máa nà yín lóògùn yàsín wo awo ló ń di awo ló ń tu ṣe báwọn tó bá ṣe oògùn àwọn ló máa mọ solution sí òyìnbó ló ṣe pẹ́ńsù òyìnbó ṣe ìrésà bẹ́ẹ̀ ni àwọn bàbá wa nígbà tí wọ́n ń ṣe àwọn oògùn ìbílẹ̀ yẹn torí ogun tó ń jà ni wọ́n torí ṣe wọ́n dẹ̀ tún ṣe ẹ̀rọ ẹ̀ torí pé tó bá mistake lè ṣe sọ́mọ wọn á lè rọ so láti máa wá kàn wá jẹ wípé àáfàá tán bá ṣáládà tí ò bá rùn pé kì í ṣàfà àáfàá tí wọ́n bá ṣáládà tí ò rùn gbogbo ní ayé tá wà yìí o tó bá jáyé ìgbà kan náà sọ yẹn fún wa gbogbo a máa gbàgbọ́ ṣùgbọ́n láyé tá wà yìí everybody mọ̀ pé àáfàá yẹn ó ti rìn sára ẹ̀ ni àáfàá kan bá dẹ̀ yìnbọn fún tí ò ràn òkí ìbọn ló lò kì í ṣe yàsín so àáfàá tó bá dẹ̀ nà lóògùn náà ti dira ni ó ti dira so eléyìí tí ẹ fi máa tún àwọn youth jẹ ẹ sọ fún wọn pé kán lọ dira bí ọba Solomon ṣe ń sọ pé káwọn èèyàn lọ dira yẹn sọ fáwọn tó ń tẹ̀lé ẹ pé ẹ lọ dira o ayé àbí mo ṣe láì Jackman nìyẹn Jackman ní kò sẹ ó ní tóun bá dira tán ó lóun á wá sọ fún everybody pé kán má lò ó mọ́ yes Jackman ẹjọ́ wà ń lọrin ni so kí ni mo ń try láti sọ ni pé fídíò yìí kò sí sense kankan bẹ́ẹ̀ kò dẹ̀ sóòótọ́ ń bẹ̀ àfáà Labeeb Lagbaji kò sóòótọ́ ń bẹ̀ o kò sí òótọ́ ẹyọ kan níbẹ̀ because tó bá jẹ́ pé lóòótọ́ yàsín lè stop ìbọn adúrú Palestine tó ti kú nínú ogun Israel àti Iran mùsùlùmí àti Júù ṣèbó yẹ kí wọ́n ti rí yàsín tó máa stop bomb tó máa stop gbogbo ẹ̀ kí ló dé tí yàsín yẹn ò ṣe stop ẹ̀ kí ló dé tí yàsín yẹn ò ṣe stop ẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní Sudan just wọ́n fi destroy Sudan kí ló dé tí yàsín ò ṣe stop ẹ̀ ṣé yàsín lè stop wọ́n fẹ́ fi kéèyàn fẹ́ fi kọ́ọ̀bẹ kéèyàn máa gé nǹkan wọn àmì tó fẹ́ bẹ́ẹ̀ máa ṣe kí lè géèyàn so ẹ má ṣì wá lọ́nà mọ́ ẹ̀yin bàbá wa àfáà bẹ́ẹ̀ ni báwọn pásọ̀ ṣe ń ṣìyàn lọ́nà náà nìyẹn bẹ́ẹ̀ yẹn àfáà bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn èèyàn lọ́nà nìyẹn ẹ̀yin àfáà ẹ̀ ń ṣìyàn lọ́nà so ẹ lè bold láti sọ pé mo ti dira ó wá ń tàn wá jẹ ó wá ń sọ pé wọn kì í ṣàfáà àwọn yẹn làfáà ẹni àfáà tán bá nà lóògùn tó ràn ó dira ni o tí ò ràn ó dira ni o gbogbo ẹ̀yin mùmú tẹ̀ ń tẹ̀lé àwọn àfáà yìí kò sí yàsín kankan tó máa ṣèbù yín ẹni tó bá ṣáládàá tí ò ràn ó ti gbá ó ní nǹkan tí wọ́n ń pè é ó ti ní oògùn àdáni tẹ́kọ̀ bọ́ ṣáládàá kò ní ràn èyí tó wá dẹ̀ ti dótú lókì ìbọn tó ti so bàǹtẹ́mọ̀dí tó ṣe gbogbo ẹ̀ náà máa yìnbọn lù tí ò ní ràn ẹ bá yẹ kán tàn wá mọ́ kí ló dé táwọn aráàbò ṣe máa lo àṣírí yẹn tó wáyé kó wà lọ wọn yes
ṣé bọ̀bọ̀ kan gbà kan tó ń mu àwọn lárúbáwá gbà tó ń wòwe yẹn tó ń gbo kúránì ẹ̀ wọ́n ní kúránì ẹ̀ tún yàtọ̀ sí ti tàwọn wípé vúdù ló gbé wọlé wọ́n lè dípọ́ọ̀tù ẹ̀ àti ìrìnnì ẹ̀. Ẹ má pàjá lọ́bọ̀ fún wa mọ́, ojú ti là. A sọ jù báyìí lọ, dìgbà kan náà.